láti nǹkan bíi ọdún mẹ́jọ sí ẹ̀yìn lásìkò yìí ìyẹn ọdún 2017 ìní ìròyìn náà ni ó ti ń jà rìnrìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà o ìyẹn lásìkò tí ààrẹ àná lórílẹ̀-èdè yìí tó jẹ́ ààrẹ kẹẹ̀ẹ́dógún tó ṣẹ̀ṣẹ̀ wò kú lọ́jọ́ àìkú tí í ṣe Sunday ọ̀sẹ̀ tá a wà yìí lẹ́ni ọdún 82 ìyẹn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari látọdún 2017 ni wọ́n ti ń gbé ìròyìn náà kiri wípé ọkùnrin náà ó ti kú lásìkò àìsàn tó ṣe ní ìgbà tó wà ní ìjọba Nàìjíríà àti pé lẹ́yìn tó kú sí ìlú London lórílẹ̀‐èdè United Kingdom níṣẹ́ ni wọ́n gbé òkú ẹ̀ kúrò níbẹ̀ tí wọ́n sì gbé lọ sí orílẹ̀‐èdè Saudi Arabia níbi tí wọ́n ní wọ́n ti sìnkú ẹ̀ tó sì jẹ́ pé láti ìgbà náà ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n gbàgbọ́ pé Buhari gidi tó dìbò yàn lọ́dún 2015 nǹkan ló ń ṣèjọba látọdún 2017 wọ́n ní ọkùnrin kan tí wọ́n ń pè ní Jubril Al-Sudany ìyẹn Jubril láti orílẹ̀-èdè Sudan ní ilẹ̀ adúláwọ̀ wa ń bí ó ní ẹni tí wọ́n lọ fi rọ́pò Buhari tó ń pè ní Buhari tó sì nítorí pé ẹni náà ó jọ Buhari náà fífi ń parọ́ pé Buhari ni bó tilẹ̀ jẹ́ pé Muhammadu Buhari òun fúnra ẹ̀ ti sọ̀rọ̀ náà nígbà tó wà láyé tó ní òun kàn máa ń rẹ́rìn ní bóun bá gbọ́ pé wọ́n lòun ti kú àti pé Jubril kan ló wá rọ́pò òun ṣùgbọ́n síbẹ̀ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ẹni ò gbàgbọ́ nígbà tí Buhari tó wá kú lẹ́yìn ọdún 2 àti oṣù díẹ̀ tó kú fìjọba sílẹ̀ wọ́n tọ́pọ̀ àwọn èèyàn tó ń sọ ni pé iṣẹ́ owó Jubril tí wọ́n gbà wá láti ìlú Sudan ó ti tán ni àti pé iná ṣe parọ́ pé Buhari kú láti lè bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀ ṣùgbọ́n ṣé òótọ́ wá ní àbí irọ́ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí òótọ́ kan nínú ìròyìn náà àkọ́kọ́ ẹnìkan ṣoṣo tó gbé ìròyìn náà tí gbogbo èèyàn fi gbà á ó ní Nnamdi Kanu tó jẹ́ gbajúgbajà ajìjàǹgbara fúnmìnira ilẹ̀ Ìgbò tó wà láti Mali láti bí ọdún 3 sẹ́yìn báyìí Nnamdi Kanu nìkan ló jókòó síbi kan tó rí tó sì gbé ọ̀rọ̀ náà jáde látìgbà náà àwọn ọmọ Ìgbò ló sì kọ́kọ́ ń fọ́n jáde kó tó di páwọn míì pàápàá àwọn ọmọ Yorùbá náà bá wọn gbà á kò sí àrídájú kan nínú ọ̀rọ̀ tí Nnamdi Kanu pàǹgbà náà èyí ló ti jẹ́ pé kan wo etí Buhari bẹ́ẹ̀ ló ń ṣe àfihàn etí ẹ̀ olétí ẹ̀ ti yàtọ̀ olọ́rùn ẹ̀ ti yàtọ̀ olójú ẹ̀ orí ẹ̀ gbogbo ẹ̀ yàtọ̀ bákan náà tó gbèrò yìí pé ní ilé ìgbìmọ̀ asòfin ìlú United Kingdom wọ́n dúró ìṣẹ́jú kan fún Buhari láti ṣèdárò ẹ̀ nítorí pọ̀dọ̀ wọn ló kú sí bẹ́ẹ̀ náà tún ṣèdárò ẹ̀ lórílẹ̀‐èdè Saudi Arabia gbogbo eléyìí ìròyìn tó jìnnà sóòótọ́ ni nítorí pé kò sí àsìkò kan tí wọ́n dìde ìṣẹ́jú kan fún Buhari ní ìlú United Kingdom àti pé àwọn òyìnbó kò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ wọn kan ború nǹkan mọ́ bẹ́ẹ̀ mọ́lẹ̀ kí odidi ààrẹ orílẹ̀-èdè tó wà nípò kúkú sọ́dọ̀ wọn káwọn aláwọn náà fẹ́ ṣe lókù òru bákan náà ní orílẹ̀-èdè Saudi Arabia àwọn ò tiẹ̀ ń gbarú ẹ̀ rárá kan ború nǹkan bẹ́ẹ̀ mọ́lẹ̀ wípé odidi ààrẹ wọn gbòkú ẹ̀ wá sí sọ́dọ̀ wọn àwọn náà wá gbà páwọn ò ní jẹ́ kí ẹnikẹ́ni gbọ́ bákan náà ìròyìn tó tún gbé kiri pé ìyàwó Buhari Aisha Buhari òun náà sọ̀rọ̀ pé ọkọ òun kọ́ ló padà dé láti ìlú London irọ́ pátápátá gbà ni Aisha ò fi bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ ni kò ṣe ìfọ̀rọ̀wérọ̀ láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ wípé ọkọ òun kọ́ ẹni Buhari tó dé bákan náà gbogbo àwọn ọmọ Buhari dé orí àwọn ẹbí ẹ̀ ni gbogbo wọn jẹ́rìí sí wípé Buhari tí àwọn mọ̀ náà ló dé nítorí pé gbogbo nǹkan tí Buhari ń sọ kò ṣeé ṣe ká lọ gbẹ́lòmíì wá kó tó máa sọ ìtàn rẹ̀ láti ìgbà tó ti bí láti ìgbà tó ti wà ní ipò ààrẹ sẹ́yìn àti lásìkò tó sì wà lórí orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà jẹ́rìí sọ̀rọ̀ pé kò sóòótọ́ náà pé irú nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kírú àwọn ẹ̀yìn káwọn má gbọ́ sí i àti pé ẹni tí ó bá ń gba irú ìròyìn náà bẹ́ẹ̀ gbọ́ Ọbásanjọ́ sọ ní gbangba wípé bí ìpéyẹ kan lọ yẹ orí ẹni bẹ́ẹ̀ wò ni.